Otasansan rédíò and TV. àbírú kí lèyí o àwọn agbébọn ṣekú pa ọba aládé méjì lẹ́kìtì gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bó ṣe tẹ̀ wá lọ́wọ́ lásìkò tí àwọn ọba aláyé méjì náà ń bọ̀ láti òde tí wọ́n lọ lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kínní ọdún 2024 ni àwọn agbébọn tẹ́nìkan ò tí ì dá wọn mọ̀ tí wọ́n ṣínà ìbọn bo àwọn ọba aláyé méjì náà tí ẹ̀mí fi bọ́ lára wọn. Orúkọ àwọn ọba méjèèjì ni ọba David Babátúndé Ògúnsákin tí í ṣe Ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn Èkìtì, ọba Ọlátúndé Samuel Olúṣọlá tí í ṣe Onímọ̀jọ̀ ti ìlú Ìmọ̀jọ̀ Èkìtì nípínlẹ̀ Èkìtì. A gbọ́ pé orí kó ọba kan àti dẹ́rẹ́bà tó wa ọkọ̀ náà yọ nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún. Àmọ́ ṣá o, wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ṣe àwárí àwọn ẹni ibi tí wọ́n ṣiṣẹ́ láabi náà. Ẹ tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa gbogbo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáńlá ayé.